ọ̀jẹ̀kùnjẹ pẹ́pẹ́yẹ dákun má jẹ́ kó máa yé gbé mi lọ. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá ẹ̀kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Yemọja tá a gbé jáde látọwọ́ Yétúndé Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Yemọja àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wo fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Yemọja tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Yemọja yìí ń ṣe fún un. Tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ nǹkan. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí o. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún un, tó dẹ̀ jẹ́ pé tún ń béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Yemọja yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Yemọja yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yétúndé Barnabas tí ẹ ò tí ì wo sinimá Yemọja yìí, ó ṣe pàtàkì kẹ́ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá, ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ tẹ notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Yemọja. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yétúndé Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ dẹ̀ notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Yemọja part 2 kí wọ́n bá yín show ẹ o. Yemọja part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Yemọja part 2, ẹ̀yin ti ṣe tán kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Yemọja, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín, nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò. Wọ́n ní any reason láti hold ẹ mọ́. Wọ́n á mú wá, tẹ́ bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kẹ́ mọ̀ pé Yemọja part 2 wọ́n ti ń show ẹ̀, kẹ́ lè lọ wo tiyín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá ẹ̀kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Yemọja tá a gbé jáde látọwọ́ Yétúndé Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Yemọja àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wo fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Yemọja tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó,
tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Yemija yìí ń ṣe fún tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn tá bá fẹ́ ilé tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane tá bá rí plane a máa tó la fẹ́ gbọ̀ngàn. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí o. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún tó dẹ̀ jẹ́ pé ó tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Yemija yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Yemija yìí àbí ẹ jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas tí ẹ ò tí ì wo sinimá Yemija yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ ẹ tàn notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Yemija. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yetunde Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2 kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2 báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ dẹ̀ tàn notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Yemija part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀ o. Yemija part 2 ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Yemija part 2 ẹ̀yin ti ṣe tán o kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Yemija tẹ́ bá ti demand fún dáadáa wọ́n máa mú wá sójú ìwòran yín nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò ó. Wọ́n ní any reason láti hold ẹ̀ mọ́. Wọ́n á mú wá, tó bá ti wá mú wá sójú ìwòran yín àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kẹ́ mọ̀ pé Yemija part 2 wọ́n ti ń ṣù ẹ̀ kẹ́lẹ̀ lọ́wọ́ tí yín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Yemija tá a gbé jáde látọwọ́ Yetunde Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Yemija àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wò fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Yemija tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Yemija yìí ń ṣe fún tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn tá bá fẹ́ ilé tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane tá bá rí plane a máa tó la fẹ́ gbọ̀ngàn. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí o. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún tó dẹ̀ jẹ́ pé ó tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Yemija yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Yemija yìí àbí ẹ jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas tí ẹ ò tí ì wo sinimá Yemija yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ ẹ tàn notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Yemija. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yetunde Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2 kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2 báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ dẹ̀ tàn notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Yemija part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀ o. Yemija part 2 ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Yemija part 2 ẹ̀yin ti ṣe tán o kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Yemija tẹ́ bá ti demand fún dáadáa wọ́n máa mú wá sójú ìwòran yín nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò ó. Wọ́n ní any reason láti hold ẹ̀ mọ́. Wọ́n á mú wá, tó bá ti wá mú wá sójú ìwòran yín àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kẹ́ mọ̀ pé Yemija part 2 wọ́n ti ń ṣù ẹ̀ kẹ́lẹ̀ lọ́wọ́ tí yín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò,
Sinimá kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán. Sinimá tá a mọ̀ sí Iyèméjà tá a gbé jáde látọwọ́ Yétúndé Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Iyèméjà àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wo fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Iyèméjà tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Iyèméjà yìí ń ṣe fún, tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ nǹkan. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún, tó dẹ̀ jẹ́ pé ó tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Iyèméjà yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Iyèméjà yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yétúndé Barnabas tí ẹ ò tí ì wo sinimá Iyèméjà yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá, ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ ẹ tàn notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Iyèméjà. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yétúndé Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ dẹ̀ tàn notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Iyèméjà part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀ o. Iyèméjà part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Iyèméjà part 2, ẹ̀yin ti ṣe tán kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Iyèméjà, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín, nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò. Wọ́n ní any reason láti hold ẹ̀ mọ́. Wọ́n á mú wá, tẹ́ bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kí ẹ mọ̀ pé Iyèméjà part 2 wọ́n ti ń ṣù ẹ̀kẹ́lẹ̀ lọ́wọ́ tí yín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán. Sinimá tá a mọ̀ sí Iyèméjà tá a gbé jáde látọwọ́ Yétúndé Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Iyèméjà àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wo fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Iyèméjà tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Iyèméjà yìí ń ṣe fún, tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ nǹkan. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún, tó dẹ̀ jẹ́ pé ó tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Iyèméjà yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Iyèméjà yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yétúndé Barnabas tí ẹ ò tí ì wo sinimá Iyèméjà yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá, ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ ẹ tàn notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Iyèméjà. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yétúndé Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ dẹ̀ tàn notification bell yín.
ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Yemija part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀ o. Yemija part 2 ẹ̀yin ti ṣetán tẹ́ fẹ́ wo Yemija part 2 ẹ̀yin ti ṣetán o kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Yemija tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín nítorí pé máa rí pé ẹ ti ṣetán tẹ́ fẹ́ wò ó. Wọn ò ní any reason láti hold ẹ̀ mọ́. Àmọ́ wá tẹ́ bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kí ẹ mọ̀ pé Yemija part 2 wọ́n ti ń ṣù ẹ̀kẹ́lẹ̀ lọ́wọ́ tiyín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá ẹ̀kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Yemija tá a gbé jáde látọwọ́ Yetunde Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Yemija àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wò fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Yemija tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Yemija yìí ń ṣe fún, tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ nǹkan. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún, tó dẹ̀ jẹ́ pé ó tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Yemija yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Yemija yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas tí ẹ ò tí ì wo sinimá Yemija yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ ẹ tẹ notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Yemija. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yetunde Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ dẹ̀ tẹ notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Yemija part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀ o. Yemija part 2 ẹ̀yin ti ṣetán tẹ́ fẹ́ wo Yemija part 2 ẹ̀yin ti ṣetán o kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Yemija tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín nítorí pé máa rí pé ẹ ti ṣetán tẹ́ fẹ́ wò ó. Wọn ò ní any reason láti hold ẹ̀ mọ́. Àmọ́ wá tẹ́ bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kí ẹ mọ̀ pé Yemija part 2 wọ́n ti ń ṣù ẹ̀kẹ́lẹ̀ lọ́wọ́ tiyín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá ẹ̀kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Yemija tá a gbé jáde látọwọ́ Yetunde Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Yemija àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wò fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Yemija tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Yemija yìí ń ṣe fún, tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ nǹkan. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún, tó dẹ̀ jẹ́ pé ó tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Yemija yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Yemija yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas tí ẹ ò tí ì wo sinimá Yemija yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ ẹ tẹ notification bell yín.
ìyẹn ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Iyemẹja. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yetunde Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀yìn tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wá, ẹ kẹ́dẹ̀ tó notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Iyemẹja part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀ o. Iyemẹja part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Iyemẹja part 2, ẹ̀yin ti ṣe tán kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Iyemẹja, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò. Wọ́n ní any reason láti hold ẹ̀ mọ́. Wọ́n á mú wá, tẹ́ bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kí ẹ mọ̀ pé Iyemẹja part 2 wọ́n ti ń ṣù ẹ̀kẹ́lẹ̀ lọ́wọ́ tí yín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá ẹ̀kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Iyemẹja tá a gbé jáde látọwọ́ Yetunde Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Iyemẹja àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wo fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Iyemẹja tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Iyemẹja yìí ń ṣe fún. Tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ nǹkan. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún, tó dẹ̀ jẹ́ pé ó tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Iyemẹja yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Iyemẹja yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas tí ẹ ò tí ì wo sinimá Iyemẹja yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá ẹ bọ́ sí, ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wá, ẹ kẹ́ ẹ tán notification bell yín. Ìyẹn ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Iyemẹja. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yetunde Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀yìn tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wá, ẹ kẹ́dẹ̀ tó notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Iyemẹja part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀ o. Iyemẹja part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Iyemẹja part 2, ẹ̀yin ti ṣe tán kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Iyemẹja, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò. Wọ́n ní any reason láti hold ẹ̀ mọ́. Wọ́n á mú wá, tẹ́ bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kí ẹ mọ̀ pé Iyemẹja part 2 wọ́n ti ń ṣù ẹ̀kẹ́lẹ̀ lọ́wọ́ tí yín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá ẹ̀kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Iyemẹja tá a gbé jáde látọwọ́ Yetunde Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Iyemẹja àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wo fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Iyemẹja tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Iyemẹja yìí ń ṣe fún. Tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ nǹkan. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí. Bí
Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún tó dẹ̀ jẹ́ pé tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Yemọja yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Yemọja yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas tí ẹ ò tí ì wo sinimá Yemọja yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá, ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ ẹ tàn notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Yemọja. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yetunde Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ dẹ̀ tàn notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Yemọja part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀ o. Yemọja part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Yemọja part 2, ẹ̀yin ti ṣe tán o kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Yemọja, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò ó. Wọ́n ní any reason láti hold ẹ̀ mọ́. Àmọ́ wá tá bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kẹ́ mọ̀ pé Yemọja part 2 wọ́n ti ń ṣù ẹ̀kẹ́lẹ̀ lọ́wọ́ tí yín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá ẹ̀kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Yemọja tá a gbé jáde látọwọ́ Yetunde Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Yemọja àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wò fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Yemọja tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Yemọja yìí ń ṣe fún. Tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ gbọ̀ngàn. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí o. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún tó dẹ̀ jẹ́ pé tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Yemọja yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Yemọja yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas tí ẹ ò tí ì wo sinimá Yemọja yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá, ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ ẹ tàn notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Yemọja. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yetunde Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ dẹ̀ tàn notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Yemọja part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀ o. Yemọja part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Yemọja part 2, ẹ̀yin ti ṣe tán o kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Yemọja, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò ó. Wọ́n ní any reason láti hold ẹ̀ mọ́. Àmọ́ wá tá bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kẹ́ mọ̀ pé Yemọja part 2 wọ́n ti ń ṣù ẹ̀kẹ́lẹ̀ lọ́wọ́ tí yín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá ẹ̀kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Yemọja tá a gbé jáde látọwọ́ Yetunde Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Yemọja àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wò fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́.
Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Yemọja tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Yemọja yìí ń ṣe fún, tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ gbọ̀ngàn. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí o. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún, tó dẹ̀ jẹ́ pé tún ń béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Yemọja yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Yemọja yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas tí ẹ ò tí ì wo sinimá Yemọja yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá, ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ ẹ tẹ notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Yemọja. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yetunde Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ dẹ̀ tẹ notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Yemọja part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀ o. Yemọja part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Yemọja part 2, ẹ̀yin ti ṣe tán o kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Yemọja, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín, nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò. Wọ́n ní any reason láti hold ẹ̀ mọ́. Wọ́n á mú wá, tó bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kí ẹ mọ̀ pé Yemọja part 2 wọ́n ti ń ṣù ẹ̀ kẹ́lẹ̀ lọ́wọ́ tí yín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá ẹ̀kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Yemọja tá a gbé jáde látọwọ́ Yetunde Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Yemọja àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wò fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Yemọja tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Yemọja yìí ń ṣe fún, tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ gbọ̀ngàn. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí o. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún, tó dẹ̀ jẹ́ pé tún ń béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Yemọja yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Yemọja yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas tí ẹ ò tí ì wo sinimá Yemọja yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá, ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ ẹ tẹ notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Yemọja. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yetunde Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ dẹ̀ tẹ notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Yemọja part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀ o. Yemọja part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Yemọja part 2, ẹ̀yin ti ṣe tán o kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Yemọja, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín, nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò. Wọ́n ní any reason láti hold ẹ̀ mọ́.
àmọ́ wá tá bá ti wá mọ́ sójú ìwòran yín àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kẹ́ mọ̀ pé Yemeja Part 2 wọ́n ti ń ṣu ẹ̀kẹ́lẹ̀ lọ́wọ́ tiyín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá ẹ̀kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Yemeja tá a gbé jáde látọwọ́ Yetunde Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Yemeja àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wo fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Yemeja tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Yemeja yìí ń ṣe fún, tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ nǹkan. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún, tó dẹ̀ jẹ́ pé ó tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Yemeja yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Yemeja yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas tí ẹ ò tí ì wo sinimá Yemeja yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá, ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ ẹ tàn notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Yemeja. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yetunde Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀yìn tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ dẹ̀ tàn notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Yemeja Part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀ o. Yemeja Part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Yemeja Part 2, ẹ̀yin ti ṣe tán kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Yemeja, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín, nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò. Wọ́n ní any reason láti hold ẹ̀ mọ́. Àmọ́ wá tá bá ti wá mọ́ sójú ìwòran yín àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kẹ́ mọ̀ pé Yemeja Part 2 wọ́n ti ń ṣu ẹ̀kẹ́lẹ̀ lọ́wọ́ tiyín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá ẹ̀kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Yemeja tá a gbé jáde látọwọ́ Yetunde Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Yemeja àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wo fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Yemeja tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Yemeja yìí ń ṣe fún, tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ nǹkan. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún, tó dẹ̀ jẹ́ pé ó tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Yemeja yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Yemeja yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas tí ẹ ò tí ì wo sinimá Yemeja yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá, ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ ẹ tàn notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Yemeja. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yetunde Barnabas channel lẹ ti máa wò.
tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wo official YouTube link ni, ẹ dẹ̀ máa lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí. Ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wá, ẹ kẹ́dẹ̀ turn notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Yemeja part 2 kí wọ́n bá yín show ẹ o. Yemeja part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Yemeja part 2, ẹ̀yin ti ṣe tán o kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Yemeja, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò ó. Wọ́n ní any reason láti hold ẹ̀ mọ́. Wọ́n á mú wá, tẹ́ bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kí ẹ mọ̀ pé Yemeja part 2 wọ́n ti ń show ẹ̀ kẹ́lẹ̀ lọ́wọ́ tiyín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá ẹ̀kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Yemeja tá a gbé jáde látọwọ́ Yetunde Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Yemeja àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wò fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Yemeja tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Yemeja yìí ń ṣe fún. Tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ gbọ̀ngàn. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí o. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún, tó dẹ̀ jẹ́ pé ó tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Yemeja yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Yemeja yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas tí ẹ ò tí ì wo sinimá Yemeja yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá, ẹ bọ́ sí, ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wá, ẹ kẹ́ turn notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Yemeja. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yetunde Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí. Ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wá, ẹ kẹ́dẹ̀ turn notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Yemeja part 2 kí wọ́n bá yín show ẹ o. Yemeja part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Yemeja part 2, ẹ̀yin ti ṣe tán o kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Yemeja, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò ó. Wọ́n ní any reason láti hold ẹ̀ mọ́. Wọ́n á mú wá, tẹ́ bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kí ẹ mọ̀ pé Yemeja part 2 wọ́n ti ń show ẹ̀ kẹ́lẹ̀ lọ́wọ́ tiyín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá ẹ̀kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Yemeja tá a gbé jáde látọwọ́ Yetunde Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Yemeja àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wò fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Yemeja tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Yemeja yìí ń ṣe fún. Tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ gbọ̀ngàn. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí o. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún, tó dẹ̀ jẹ́ pé ó tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Yemeja yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Yemeja yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas
tí ẹ ò tí ì wo sinimá Iyèméjà yìí, ó ṣe pàtàkì kẹ́ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá, ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ tẹ notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Iyèméjà. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yetunde Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ dẹ̀ tẹ notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Iyèméjà part 2 kí wọ́n bá yín show ẹ o. Iyèméjà part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Iyèméjà part 2, ẹ̀yin ti ṣe tán o kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Iyèméjà, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò. Wọ́n ní any reason láti hold ẹ̀ mọ́. Wọ́n á mú wá, tẹ́ bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kí ẹ mọ̀ pé Iyèméjà part 2 wọ́n ti ń show ẹ̀ kẹ́lẹ̀ lọ́wọ́ tí yín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Iyèméjà tá a gbé jáde látọwọ́ Yetunde Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Iyèméjà àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wo fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Iyèméjà tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Iyèméjà yìí ń ṣe fún. Tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan kì í máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ nǹkan. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún, tó dẹ̀ jẹ́ pé ó tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Iyèméjà yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Iyèméjà yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas tí ẹ ò tí ì wo sinimá Iyèméjà yìí, ó ṣe pàtàkì kẹ́ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá, ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ tẹ notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Iyèméjà. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yetunde Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ dẹ̀ tẹ notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Iyèméjà part 2 kí wọ́n bá yín show ẹ o. Iyèméjà part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Iyèméjà part 2, ẹ̀yin ti ṣe tán o kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Iyèméjà, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò. Wọ́n ní any reason láti hold ẹ̀ mọ́. Wọ́n á mú wá, tẹ́ bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kí ẹ mọ̀ pé Iyèméjà part 2 wọ́n ti ń show ẹ̀ kẹ́lẹ̀ lọ́wọ́ tí yín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Iyèméjà tá a gbé jáde látọwọ́ Yetunde Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Iyèméjà àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wo fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Iyèméjà tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Iyèméjà yìí ń ṣe fún.
tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ nǹkan. Bẹ́ẹ̀ ló ṣe rí nínú sinimá yìí o. Bí Keke Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún, tó dẹ̀ jẹ́ pé tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Yemija Ayé ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Yemija yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas tí ẹ ò tí ì wo sinimá Yemija yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá, ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ ẹ tàn notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Yemija. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yetunde Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tàn notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Yemija part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀ o. Yemija part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Yemija part 2, ẹ̀yin ti ṣe tán o kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Yemija, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín, nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò ó. Wọ́n ní any reason láti hold ẹ̀ mọ́. Wọ́n á mú wá, tó bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kẹ́ mọ̀ pé Yemija part 2 wọ́n ti ń ṣù ẹ̀kẹ́lẹ̀ lọ́wọ́ tí yín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Yemija tá a gbé jáde látọwọ́ Yetunde Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Yemija àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wo fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Yemija tí Keke Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Keke Bakare bá fẹ́ òun ni Yemija yìí ń ṣe fún. Tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ nǹkan. Bẹ́ẹ̀ ló ṣe rí nínú sinimá yìí o. Bí Keke Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún, tó dẹ̀ jẹ́ pé tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Yemija Ayé ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Yemija yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas tí ẹ ò tí ì wo sinimá Yemija yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá, ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ ẹ tàn notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Yemija. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yetunde Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà, ẹ kẹ́dẹ̀ tàn notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Yemija part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀ o. Yemija part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Yemija part 2, ẹ̀yin ti ṣe tán o kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Yemija, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín, nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò ó. Wọ́n ní any reason láti hold ẹ̀ mọ́. Wọ́n á mú wá, tó bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kẹ́ mọ̀ pé Yemija part 2 wọ́n ti ń ṣù ẹ̀kẹ́lẹ̀ lọ́wọ́ tí yín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán,
sinimá tá a mọ̀ sí Yemọja tá a gbé jáde látọwọ́ Yétúndé Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Yemọja àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wo fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Yemọja tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Yemọja yìí ń ṣe fún un. Tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ nǹkan. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí o. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún un, tó dẹ̀ jẹ́ pé ó tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Yemọja yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Yemọja yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yétúndé Barnabas tí ẹ ò tí ì wo sinimá Yemọja yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá, ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ ẹ tàn notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Yemọja. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yétúndé Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ dẹ̀ tàn notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Yemọja part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀ o. Yemọja part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Yemọja part 2, ẹ̀yin ti ṣe tán o kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Yemọja, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín, nítorí pé máa rí pé ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò. Wọ́n ní any reason láti hold ẹ̀ mọ́. Wọ́n á mú wá, tó bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kẹ́ mọ̀ pé Yemọja part 2 wọ́n ti ń ṣù ẹ̀ kẹ́lẹ̀ lọ́wọ́ tí yín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Yemọja tá a gbé jáde látọwọ́ Yétúndé Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Yemọja àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wo fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Yemọja tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Yemọja yìí ń ṣe fún un. Tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ nǹkan. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí o. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún un, tó dẹ̀ jẹ́ pé ó tún béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Yemọja yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Yemọja yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yétúndé Barnabas tí ẹ ò tí ì wo sinimá Yemọja yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá, ẹ bọ́ sí ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ ẹ tàn notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Yemọja. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yétúndé Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like video tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ dẹ̀ tàn notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Yemọja part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀ o. Yemọja part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́ fẹ́ wo Yemọja part 2, ẹ̀yin ti ṣe tán o kí wọ́n bá yín release ẹ̀.
bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Iyemẹja, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín nítorí pé máa rí pé ẹ ti ṣetán tẹ́ fẹ́ wò ó, wọn ò ní any reason láti hold ẹ̀ mọ́. Wọ́n á mú wá, tẹ́ bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kẹ́ mọ̀ pé Iyemẹja part 2 wọ́n ti ń ṣu ẹ̀kẹ́lẹ̀ lọ́wọ́ tiyín. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá káàkiri jákèjádò, sinimá kan ni mo tún gbé wá fún yín lẹ́ni. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tá a mọ̀ sí Iyemẹja tá a gbé jáde látọwọ́ Yetunde Barnabas. Màá ṣàlàyé fún yín nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe lè wo sinimá Iyemẹja àti apá kìíní àti apá kejì sinimá yìí. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wò fún yín. Ẹ máa bá mi kálọ lẹ́kùnrẹ́rẹ́. Sinimá yìí ó jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó yẹ kó dálé lórí Iyemẹja tí Kiki Bakare tó lọ fẹ́ tó dẹ̀ gbé níyàwó, tí ó jẹ́ pé gbogbo nǹkan tí Kiki Bakare bá fẹ́ òun ni Iyemẹja yìí ń ṣe fún, tó dẹ̀ jẹ́ pé ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa ènìyàn nǹkan òkè máa ń tẹ́ wa lọ́rùn. Tá bá fẹ́ ilé, tá bá rí ilé a máa tó la fẹ́ mọ́tò, tá bá rí mọ́tò a máa tó la fẹ́ plane, tá bá rí plane a máa tó la fẹ́ nǹkan. Bẹ́ẹ̀ ló ṣe rí inú sinimá yìí. Bí Kiki Bakare ṣe ń béèrè bẹ́ẹ̀ náà ló ṣe ń fún, tó dẹ̀ jẹ́ pé tún ń béèrè sí ni. Sinimá yìí ó tẹ̀ kọjá àfẹnuròyìn jàre, ó kọjá ohun tí mo lè máa fẹnu máa ròyìn ẹ̀ fún yín. Ó yẹ kẹ́ ẹ lọ wo sinimá Iyemẹja yìí ni. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá tí ẹ ò tí ì wo sinimá Iyemẹja yìí, àbí ẹ jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas tí ẹ ò tí ì wo sinimá Iyemẹja yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ wo sinimá yìí báyìí. Báwo lẹ ṣe lè rí sinimá yìí wò? Ó yá, ẹ bọ́ sí, ẹ rí pé ẹ like fídíò yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ ẹ tẹ notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan, ẹ máa rí link tó máa indicate Iyemẹja. Tẹ́ ẹ bá ti click ẹ máa wò lójú screen yín ni. Bẹ́ẹ̀ ni ìyẹn fíìmù yẹn official film láti ọ̀dọ̀ Yetunde Barnabas channel lẹ ti máa wò. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò official YouTube link ni, ẹ dẹ̀ máa wò lójú screen yín. Bẹ́ẹ̀ ni kò rújú. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 àti fẹ́ wo part 2, báwo lẹ ṣe máa wò? Nǹkan tẹ́ máa ṣe náà lélẹ́yìí, ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe channel tẹ́ wà yìí, kẹ́ dẹ̀ tẹ notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section pé Iyemẹja part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀ o. Iyemẹja part 2, ẹ̀yin ti ṣetán tẹ́ fẹ́ wo Iyemẹja part 2, ẹ̀yin ti ṣetán kí wọ́n bá yín release ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti comment ẹ demand fún sinimá yìí dáadáa, ìyẹn Iyemẹja, tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa mú wá sójú ìwòran yín nítorí pé máa rí pé ẹ ti ṣetán tẹ́ fẹ́ wò ó, wọn ò ní any reason láti hold ẹ̀ mọ́. Wọ́n á mú wá, tẹ́ bá ti wá mú wá sójú ìwòran yín, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kẹ́ mọ̀ pé Iyemẹja part 2 wọ́n ti ń ṣu ẹ̀kẹ́lẹ̀ lọ́wọ́ tiyín.